ǹjẹ́ akúlẹ̀ ní tara alẹ́ ẹ̀ káàbọ̀ ní ti ìrọ̀nà tó bá ti pẹ́ tá a bá ti rí rẹ ní ẹ̀kọ́ àti làákìrẹ́ ẹni o wọ́n ní ìjẹ́yìn okùn ni wọ́n kí wọn nílẹ̀ tèkìtì ìpẹ́lẹ́ òní tilẹ̀ ìjẹ̀ṣà kéètì kẹ́ẹ̀lá kí wọn nílẹ̀ tòǹdó ẹ̀ńlẹ́ńlẹ́ òní wọ́n kí wọn nílẹ̀ tọ̀ṣun ẹ̀ńlẹ́ńbẹ̀ òun aráàlú ọ̀fà ẹ̀rìn ìjágbó ìlẹ́mọ̀nà ìpẹ́ òun ìgbésùn máa bọn káàkiri gbogbo ilẹ̀ bọ̀lọ́ yányán ẹ̀ńlẹ́fà lóde ìlọrin ẹ̀ẹ́kún òní gbogbo ilẹ̀ gómìnà ẹjá yóò báyìí pé salamu alaykum wa rahmatulahi wa barakatuh fún gbogbo mùsùlùmí aláfíà fún yín gbogbo ọmọ lẹ́yìn jésù kristi pàtàkì ọ̀rọ̀ mi lélẹ́yìí tẹ́ bá gbọ́ tí n bá dún tẹ́ bá tí n bá sọ pé họ ẹ má wọ ẹ̀họ́ lọ́bì kankan o ọmọ yín ọ̀rẹ́ yín àbúrò yín lólùfẹ́ yín yẹn náà ni comrade tí ń jẹ́ abọ́lárìn Dan Sharafa, that simple credible gentle guy of Dendabula Uwanga Obonfo Ayema Olugopio, which simply means Lalatoroke ile nimbo. Your media ambassador Otumba Alhaji Dr. Fatah Adeniyi Tinjadan Kasim Jagabame Jama Ààrẹ Apàṣẹwàá Orísun tèmi nu kò sì ní gbẹ ọlá náà bìbì tí ń jẹ́ mọ̀ àmọ́ ìdí ni tí mo sọ gbogbo gbà wípé máa ń wá da akárò bùkà wá máa kọ́ la wàrà fáná makanan haliyan mo bẹ yún mo yọ̀dá rẹ̀ fọ́gà mi ní gbogbo ìgbà pátá ni ó mọ̀ wí bẹ́ẹ̀ ọlọ́run ò ní jẹ́ tán gbogbo yín tó láǹfààní àti máa wò mí lákòókò yìí mo kí yín o ìdùnnú yín ò ní dìbànújẹ́ oríire yín kò sì ní dàgbà kò mọ́ yín lọ́wọ́ ẹ̀ ká mi dání kẹ́ ẹ bá mi ṣe ni mbásàdúrà bẹ́ẹ̀ bá sàmí ẹ dádúrà mi padà fún mi òkè sí ní tó ti fàjà nínú èèyàn lọ́yìn àkókò yìí ohun tí mo fẹ́ kẹ́ jẹ́ ká kọ́kọ́ mọ̀ ni pé gbogbo wa pátá lọ́lọ́run dá sáyé ṣùgbọ́n gbogbo wa pátá kọ́ lára yé lò àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì gbogbo wa pátá ńlá ń gbénú ayé ṣùgbọ́n gbogbo wa pátá kọ́ la yé ọ̀rọ̀ lọ́rùn ẹlẹ́ẹ̀kẹta gbogbo wa pátá ńlá ń sẹ̀mí nínú ayé ṣùgbọ́n sẹ́bà ṣe ń sẹ̀mí yẹn bó ti yẹ ká sẹ̀mí yẹn là ń sẹ̀mí yẹn gbogbo èèyàn kọ́ ni yóò rí bẹ́ẹ̀ fún tó bá jẹ́ pé bẹ́ẹ̀ àtẹ́lẹwọ́ ẹni tí Yorùbá ní kì í tan ní jẹ tí Yorùbá wí níbẹ̀ yẹn gangan òun lẹ́ẹ̀ ti mọ̀ wípé ohun tí kálukú ó bàjẹ́ ti wà látẹ́lẹwọ́ rẹ̀ ṣùgbọ́n kù bí ó ṣe lò ó gbogbo èèyàn ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni wọ́n ti sọ fún bẹ́ẹ̀ tẹ́lẹ̀ wípé ó rí ayé lò ó lówó gan-an ayé ó dé èèyàn nú ayé but nígbẹ̀yìn gbẹ̀yìn kí ló ṣẹlẹ̀ and why tó jẹ́ pé you are still struggling till now tó ò tí ì débẹ̀ ẹ wo ẹ má jà bá lọ́lọ́pẹ̀ títí nítorí wípé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá pọ̀ tí wọ́n níṣòro o ṣùgbọ́n wọn mọ̀ pé àwọn níṣòro ìṣòro ńlá tó ga jù ni ẹlòmíì ó níṣòro ó wá mọ̀ pé ó níṣòro tí ẹ̀ tún fúyẹ́ ọ̀nà àbáyọ lókù tí ó máa wá ẹlòmíì kò níṣòro kò wá mọ̀ pé òun ò níṣòro ó wá ń fọwọ́ ara rẹ̀ tún lọ fa ìṣòro sọ́nú ọ̀rọ̀ ara rẹ̀ that is another disaster ṣé ẹ̀ tún wá gbọ́ ẹlòmíì níṣòro kò wá mọ̀ pé òun níṣòro tẹ́bà rí ẹ̀ kò sí anything ṣàkàlàràdà ara ò dá o jẹgbẹ́nẹ́jẹgbẹ́nẹ́ àwọn ń bẹ nínú ọ̀sàlẹ̀kùn rẹ̀ ṣùgbọ́n kò mọ̀ ìyẹn gángan làgbà kò tó wá le jù ṣé ẹ gbọ́ àtẹ̀mí àti yín lákòókò yìí báwo la ṣe determine lórí ọ̀rọ̀ sẹ̀mí ayé wa ìdí nìyẹn tó fi jẹ́ pé tí mo gbé wá lénìí mo ní ayọ̀ láti ṣàlàyé fún yín pé ó ní í ṣe pẹ̀lú ìpinnu ni nítorí pé wọ́n ti sọ fẹ́ tẹ́lẹ̀ ìpé ayé rẹ̀ ó dáa bọ̀ ìwọ ò pinnu odòdó pé wọ́n ní yóò dáa náà ni ó kàn ń ṣe bó ṣe wù ú lọ́gbà tó àtàtúkò tọ́lá mi bá di ẹ máa gbádùn ẹ̀ gan ó lè má dé o yes ó lè má dé o but ó pinnu àwọn kan sọ fún ẹ wípé wàá dẹ̀ ríran wò wọ́n dẹ̀ pinnu pé ṣé wọ́n máa lò yín mọ́gbà yes ó possible bẹ́ẹ̀ nítorí wípé tó bá ti ládè sọ́kàn wípé ogun láyé àjọ jà á ni màá dẹ̀ jà lájàyè nítorí pé I must succeed aláyé fọkànbalẹ̀ ò ní problem jẹ́ kí wọ́n á fi nǹkan kan kún fẹ́ àwọn kan tí wọ́n dúró pé ó kò dúró tí wàá gbà kọjá lẹ́mìí ń sọ fún bí mo ti jẹ́ àwọn gangan ní kó fi sọ̀nà tí wàá fi rìn ẹ má jẹ́ kí n bá ọlọ́pàá títí jàre torí pé mi ìfẹ́ dá yín lágara lórí ètò lẹ́nìí tó kó sẹ́ nítorí nǹkan mi ò tó rà àlejò ńlá kan eléyìí tèmi gbé wa ni kò yé yín ni ọmọ ìbíra ni ó tá a dẹ̀ gbójúlé jù nípa àdúrà ni bó ti lè wù kó le tó ó kàn wá sọ pé ìṣòro tiẹ̀ ó condemn kí ni ọlọ́run ò condemn iná àkójá fún fẹ́ jàrí bó ti lè wù kó le tó níwọ̀n ìgbà tọ́lọ́run bá ti ní assist àlàyé wàá still láyọ̀ àní wàá rẹ́rìn ayọ̀ ire ayọ̀ àwọlé rẹ̀ sàmì ibi tí mo ń lọ ò nìyẹn dínà tí mo ṣe ní bàbá wa Alhaji
Sheikh Abdulmumin Onoto níbí pẹ̀lú mi lórí ètò láti jẹ́ ká jọ wò ó báwo ń lọ̀rọ̀ ayé rí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá tí wọ́n nípinnu kí ló lè ṣeé ṣe kó ṣẹlẹ̀ sí wọn nínú ìṣẹ̀mí ayé wọn àwọn tí wọ́n pinnu but ìpinnu wọn ó wrong níbi tí wọ́n pinnu sí that is why tó fi jẹ́ wípé wọ́n ń sáré ní gbogbo ìgbà wọ́n ń sá wọ́n ń làágùn but oògùn yẹn kò di ogun fún wọn ogun ló tún padà ń já sí tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ẹ jẹ́ kí n láyọ̀ láti gbé bàbá wọlé lákòókò yìí ẹ kú ààbò sórí ètò ẹ bá mi sọ̀rọ̀ sókè kẹ́kẹ́ àwọn aráalé o torí ọ̀rọ̀ orí awọkọ̀ yìí o ọ̀rọ̀ orí awọkọ̀ àwọn aráalé fẹ́ mọ̀ ẹni tí ń jẹ́ Abdulmumin Onoto dídí tá a fi pè yín lọ́mọ Ìbìrà bẹ́ẹ̀ sì ni ìlú Ìlọrin ní ìlú Ìlọrin lẹ fi kalẹ̀ sí ìlú Ìlọrin lẹ fi kalẹ̀ sí ó ti wá jẹ́ láti Ìbìrà délùú Ìlọrin ọ̀rọ̀ orí awọ ẹ bá mi fọ̀hùn sókè káyọ̀ mọ̀ pẹ́yìn ni. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Orúkọ mi ni Abdulmumin Onoto and Ìbìrà ni mí. That is from Kogi State, Okene. Ìlọrin náà bí mi sí tí mo dàgbà sí. Okay. Yes. Ó dà ẹ ṣeun ọmọ ìpínlẹ̀ Kogi nìyí. Tá a bá sì ní ká wádìí rẹ̀ dáadáa ilẹ̀ Ìbìrà Ọlọ́run yọ̀ǹda nǹkan fún wọn níbẹ̀ tó pọ̀ ká má ti wá sọ wípé Ọlọ́run tún wá ní kí wọ́n ó bí yín sílùú Ìlọrin nǹkan méjì lè dàpọ̀ ó dà ẹja fèyìn òun lẹ̀ ẹni bá fẹ́ mọ̀ dí ọ̀rọ̀ òun ni yóò wá tọ̀ yín wá láàyè yùn lábala tọ̀tọ̀ lọ́rọ̀ sẹ̀mí ayé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá wà tó jẹ́ wípé wọ́n ní kí wọ́n ó sáré àwọn náà ń sáré ní tòótọ́ bọ̀ gbogbo bí wọ́n ti sáré tó wọn kú òlójúkà bí wọ́n ti fò ní wọ́n ń bà á sí lọ́rọ̀ sẹ̀mí ayé wọ́n ní à ń gbìyànjú àdákẹ́ bọ́ ìgbìyànjú yẹn ò jọmọ́ gbìyànjú wọn ẹ dákun ọ̀nà wo làá gbà tá a fi tọ ilé yìí tó fi jẹ́ wípé ẹni tí ń sáré yóò rèrè sá ibi tó dẹ̀ sá eré yẹn sí àmọ́ wípé lóòótọ́ Ọlọ́run wà níbi kan ju ibì kan lọ. Alhamdulillah ṣe rí ọ̀rọ̀ tẹ́ béèrè yìí màá yá ọ̀rọ̀ ọ̀nkù mi kan lò kí màá fi dáhùn rẹ̀. ọ̀nkù mi á ní it is good to be ambitious but it is very bad to be inordinately ambitious. Olúwa o. Ṣẹ́rí to be brief àlàyé ibẹ̀ ni wípé láti fi dáhùn ọ̀rọ̀ tẹ́ béèrè ni o ṣẹ́rí ká máa wá nǹkan àbí tẹ́ béèrè kọ́ nìyẹn ká máa gbìyànjú sí nǹkan kọ́ máa wà kọ́wọ́ rẹ̀ máa wà tẹ̀ tó ń fẹ́ tó sì ń gbìyànjú táwọn èèyàn rí kó ń gbìyànjú. ó wá ní mi ìdákẹ́. ṣẹ́rí ọ̀la ambition yẹn àmọ́ ọ̀nà àti ibi tó ń wá sí ó ṣeé ṣe kó tako ẹlẹ́dàá rẹ̀. ẹ tún bọ́rọ̀ mi dé o. As a matter of fact ìyẹn ló pọ̀ jù to be candid with you that is kéèyàn máa wá nǹkan ṣe máa pẹ́ tí Ọlọ́run ti ṣàánú tó ti rá àwọn kan sòfófó fún un pé wàá ṣe oríire á dáa fún ẹ á rí báyìí á rí báyìí á rí báyìí ṣe máa pẹ́ tó ń kàn náà ni pé má jókòó tẹ́tẹ́rẹ́ o àbí bẹ́ẹ̀ náà kọ́ ni ó wá ku ibi tí ó wá sí ṣe máa pé kéèyàn máa wá nǹkan tó dáa kó máa wá síbi tí ò dáa. bọ́ọ̀ yóò rí n tó ń fẹ́ àmọ́ ó ṣeé ṣe kó má bí dáadáa. Allahu Akbar. ẹ má bínú mo ṣe ń dáhùn ọ̀rọ̀ yẹn o mi mọ̀ bóyá ń fọ́lù. yóò rí n tó fẹ́. bẹ́ẹ̀ni. ṣùgbọ́n ó ṣeé ṣe. bẹ́ẹ̀ni. kó má bí n tó dáa fún un. bóyá jẹ́ nìyẹn. yóò lówó tòótọ́ ó wá lé ní láàárọ̀ kó má dalẹ̀ fún lẹ̀ ń wí o. kódà ó lè dalẹ̀. àmọ́ kó má fi gbádùn lò ó. bẹ́ẹ̀ni ẹni tó bá tún wá lọ tán kó tó máa bí n tí ò dáa. wọ́n ní nígbà wọ́n lọ tán náà wọ́n ní wọ́n kú báyìí yẹn bíi mẹ́rin ló kú tẹ̀lé wọn. àti rí bá ti gẹ́ẹ̀tì mi báyìí. ọlọ́mọdé àṣàgbákò ayé ẹ jẹ́ àrìn báyìí ọ̀pọ̀lọpọ̀ wọ́n nílò àlàyé torí mo rí wípé ẹlòmíì náà ìṣòro sẹ̀mí ayé rẹ̀ náà kò nílò kó ṣẹ̀ṣẹ̀ wẹ òkun wẹ ọ̀sà kó tó rọ́nà já àlàyé àtìmọ̀ràn ẹlòmíì nílò àmọ́kọ ẹni tí ó fún nímọ̀ràn náà torí mọ̀ràn tí wọ́n fẹ́ lòmíì ìmọ̀ràn tẹ́lòmíì nílò kò náà ní 1,000 naira
ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ bíi ti ń dé sí bí kí wọ́n ló lè wá 500,000 wá bí kí wọ́n sọ fẹ́ lómi pé bí ó bá rí 3 million naira kò lè yọjú o kò lè yanjú o ṣùgbọ́n bẹ́ẹ̀ yẹn ó bá korú yín lọ́nà a jẹ́ pé orí ó gbé ní pàdé ẹni rẹ nìyẹn. Alhamdulillah. kó bá jẹ́ àǹfààní fáwọn èèyàn tí wọ́n láhùn kó lè jẹ́ àǹfààní fún gbogbo òlù yányán ẹ yọ̀ nọ́mbà yín kalẹ̀ ẹni níbo làwọn èèyàn ti lè wá yín rí wípé mo gbọ́ ọ̀hún yín lórí móhùnmáwòrán mo sì fẹ́ kí n ní àlàyé kíkún nípa àsẹ̀mí ayé mi tí mi ò fi ní máa fowó orúkọ iyọ̀ mọ́ ní gbogbo ìgbà ẹ bá wa ráàlú ní nọ́mbà yín. All right. 080 080 656 656 88 88 691. 691 níbo ni wọ́n ti lè bá yín pàdé. Ọ̀nà mi pọ̀ ṣe rí ibi tó easy jù tó ṣe pé bá fẹ́ ká gbádùn ara wa ọ̀nà méjì ni at the moment but kò síbi tí mi kì í wà gẹ́gẹ́ bí mo sọ pé ọ̀nà mi pọ̀. Okay. Ìlọrin Okay. number 1 and Okene Okay. number 2. Those are the two basic places but kó lè easy for anybody tó bá fẹ́ bá mi sọ̀rọ̀. Okay. Kàn send messages lórí WhatsApp. Okay. Àbí kàn dẹ̀ pè mí directly. wọ́n lè lo audio message lórí WhatsApp sí yín. Advantage WhatsApp náà nìyẹn. Okay. So you understand advantage yẹn náà nìyẹn. Okay. Anybody ló lè access me from there. nọ́mbà wo ni ó jẹ́ hotline fún WhatsApp ní táwọn èèyàn gbádùn dáadáa. Numbers méjì náà ni. Okay. MTN tẹ̀kan yẹn 080 080 656 656 88 88 691. 691 Then 080 080 51 51 38 38 56 56 93. 93 ẹtún glo yẹn pè lẹ́ẹ̀kan sí 080 080 51 51 38 38 56 56 93. 93 ẹ rí nọ́mbà yẹn tí ó máa jà rìnrìn lójúmọ́ máa wòran yín o ó rọrùn fún yín kẹ́ ẹ lò ó láti lè ṣe WhatsApp ẹ lè lo audio voice tàbí kẹ́ tó bá jẹ́ pé video call láàyè tún gbà yín tàbí kẹ́ WhatsApp call ẹ lè lò náà níbikíbi tí ẹ bá wà kódà kó má jẹ́ Nàìjíríà mọ́ ṣùgbọ́n fáǹfààní àwọn èèyàn tó jẹ́ pé Nàìjíríà ni wọ́n ń bẹ pàápàá jùlọ ẹlòmíín wà ní ìlú Ìlọrin tàbí nípínlẹ̀ Kwara tí wọ́n wò pé àbẹ́ ẹ̀gbọ́ ojú àwo làwọ́ fi gbọ̀bẹ̀ sọ níbi tí wọ́n lè wá yín sí. Bẹ́ẹ̀ Okay. a lè wá mi sí àdúgbò kan tó ń pè ní Ilé Ojú. Ilé Ojú. Nínú Ọlọ́run ṣògo nílọrin. Okay. That's around between Geralimi and Mandate. Okay. Tó máa ti pe nọ́mbà yẹn. Okay. Ó máa easy. Okay. Láti connect. Okay. Bẹ́ẹ̀.